tá ń sọ ètò yìí ó kọ́ ni lọ́gbọ́n ó kọ́ ni lóye ẹ jẹ́ ká jọ gbọ́ ẹ jẹ́ ká jọ wò ó ìwọ ìyàwó gbọ́rọ̀ sọ́kọ lẹ́nu ẹ̀ Kogberegbe lètò ètò yìí ó ara lè o ìyàwó mo bá lọ́rọ̀ ìyàwó tọ́jú ọkọ gbọ́rọ̀ sọ́kọ lẹ́nu o agbọ́tẹ̀lẹ́gàn o ìwọ ìyàwó má mọ̀jú sọ́kọ má sọ pé o bá kọ́ ní tiẹ̀ ṣe jẹ́ wáyá wa òrékelẹ́wà ìyàwó má má ṣe bẹ́ẹ̀ o ìwọ ọkọ ṣe dáadáa báwọn bàbá wa ṣe nígbà yẹn o gọ́gọ́ ni wọ́n tọ́jú aya lásìkò wọ́n fàyà lóúnjẹ lásìkò wọ́n fàyà ní tibí lásìkò wọ́n ṣe déédé ní gbogbo ọ̀nà ẹ tọ́jú àwọn ọmọ mi wa o àwọn níyà wa ṣe báwọn níyà wa ṣó ti gbọ́ lẹ́tọ̀ yìí mo ti park. Pẹ̀lẹ́ kújọ́ mẹ́ta kí ló ń ṣẹlẹ̀. mo ti lọ gba kinní yẹn o. Nice one o ti pick it up. èyí ni mo ṣẹ̀ṣẹ̀ lọ mú. Congratulations. Thank you. Nice one inú mi dẹ̀ dùn ṣá. So kí wàá ní plan ẹ kí ló fẹ́ ṣe báyìí. mo pé Texas mo sọ fún ọ pé mò ń bọ̀. Texas. bọ́ mi ò níyàn ní Texas mo ṣe wà yìí mi ò níbi tí mo lè dé sí rárá. Gbọ́ kò sí nǹkan tó máa ṣe pé Texas ló fi sí application ẹ point of entry ẹ náà Texas ló gbọ́dọ̀ jẹ́ o. That's true, I know. má bọ̀ lọ́dọ̀ tèmi mi á host ẹ. má bọ̀ o sọ. kò sí nǹkan kan màá sọ fún Dùnní màá kò lè tó yẹn. pẹ̀lú nǹkan tó wà láàrin wa tẹ́lẹ̀. ìgbà that was how many years ago o understand now. o má worry jàre má bọ̀. I really appreciate Allah. I appreciate ẹ gan. bí ìgbà wo ló ń plan to travel. máa dé ní ó yẹ kí n dé ní títí in the few days títí next week ṣá máa bá àwọn travel agency mi sọ̀rọ̀ máa tètè lè wá tíkẹ́ẹ̀tì yẹn so that máa ṣètè wọlé. ok ó wà ok máa sọ fún máa bọ̀ jàre kò sí problem. àbí ọ̀gá. tó bá ti ń bọ̀ má gbàgbé o ó máa bá wa oúnjẹ bọ̀ o wàá rẹ já àrọ̀ wàá rẹ po bàbá wa rẹ dé. sáré send me list o so that máa lọ sóyìnbó lọ ra àwọn bíi èdè anyone tó bá fẹ́ máa gbé wá máa wò rí ìwọ ṣáà ni. màá sọ fún Dùnní á fún mi list. Lanre mi ó ga. ayé tí o lẹ́nu. ok mo á tún máa bẹ́ẹ̀ sọ̀rọ̀ rántí send list yẹn sí mi o ṣùgbọ́n ok all right. o lẹ́nu Ọlọ́run. àwọn méjèèjì mọ̀ pọ̀ wọ́n wọ́pọ̀ it takes two to tango jèrè respect how you go rí falọ́bù. I love you so much. You can't keep the rabbit in the house. What do you mean I can't keep the rabbit in the house? Because you can't just go bringing home every cute animal you see. But I found him in the yard. That doesn't mean he's ours. It's winter. He's gonna get cold. Rabbits survived winter for hundreds of years before people brought them inside. But look at his face. He's such a cutie. I love him so much. I do. That's not a good reason. Larry and his wife are about to be over here. We're supposed to have dinner. You can keep the rabbit if you're serving rabbit for dinner. Oh, that's awful. Come in. Don't you dare say anything like that. Hey guys. Hi. Yes, how you doing? Good. How are you? What's up, bro? Hey, how you doing, man? That's my little bunny. Isn't he cute? I just got him. Found him outside. What's going on with y'all? Is there anything wrong in inviting my ex to stay in our house for a few weeks? No, I think it's sweet. Thank you. Your ex? Yes. She's coming from Nigeria and she needs somewhere to stay for just 2-3 weeks. Yeah, that's very kind of you. What a nice thing to do. Thank you. Did you just say? I can't believe you said that. I can. She keeps bringing in strays too. Oh. He's a How could you sweetie. support him?
Well, I mean, he's just trying to do a nice thing. To who? For who? So, are you saying you're supporting him? Bringing his ex from Africa to stay with us? She's not supporting me, she's supporting humanity. Like, it's... Okay, John, please say something. She's an ex, Larry. Yeah, but she meant no harm. I'm just helping for 2-3 weeks. Just to stabilize before she finds her wits. It's like I'm losing it here. You're bringing your ex all the way from Nigeria to stay with us for 3 weeks. And you don't even say anything wrong in that. To me, it's not a big deal. Oh yeah, it seems like a nice thing to do. It doesn't seem harmful at all. Thank you. That's a huge Why are you even deal. saying this, Jane? Why are you saying this? Are you saying you can do this? Well, Oh, come on. That's what I thought. You will find a wife, find a good thing. Dunni náà ní ká máa dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Wọ́n gbé tọkùnrin tíyàwó ẹ bá fi ẹ lọ́kàn balẹ̀, ìwọ̀n kan á máa bọ̀ sí. Ó fi mí lọ́kàn balẹ̀ ni. That's lovely. Káàbọ̀. Yeah. Kò fílà tó mi Ṣé o. GRA bí báyìí ni àbí báwo? Wo. GRA Amẹ́ríkà lẹ́wọ̀ lè má tẹ̀síwọ́n lè ju GRA wa lọ. Gbogbo ilẹ̀ Texas wa tí o dẹ̀ sọ pé Amẹ́ríkà ló ń bọ̀ ní ẹrù ẹ fúyẹ́ báyìí. Tá bá ń lọlé lọ máa kẹ́rù. Okay. Torí mọ̀ pé táwọn yẹn bá ń bọ̀ bí bẹ́ẹ̀ yẹn wọ́n máa dín nǹkan tó pọ̀ gan. Ṣèbí gbogbo nǹkan tó ń tà ó wà ń bí. Nǹkan tá ara ṣèbí most of important Ó bá wùn ẹ́ kó má máa ṣọ dání tí àwọn ẹja àti àwọn ogun kọ̀ọ̀kan tá a rán yín bá ti wà ń bí àbùṣebùṣe. Ìyẹn wà ń bẹ̀. Yétí. Ilé ẹ̀ o. Àbí ẹ ṣe. Má bọ̀. Dunni ibẹ̀ ló wà. Báwo? Bẹ̀rẹ̀. Yetunde. How are you? Wow, okay. How was your trip? Wow, lovely. Yetunde ni ẹ. Yeah, of course I know her. You look different though. Oh, I do? It's evidence of good living. Compared to the last time I saw your picture. Pé Naija, organic la ọmọ yìí. I hear. Báwa ni. Yeah, I guess from Tireli. Ṣé mo lọ sókè àbí wà á mú lọ? No. Oh, sure. Okay. Yétí Junior pẹ̀lẹ́. Tí o sùn díẹ̀ ṣàǹgbà tí mo jáde. Kí n mú ẹni tí mò ń fẹ́ tẹ́lẹ̀ kí n invite ẹ wá sí Amẹ́ríkà. No, mi ò lè gbà láyé o. Tó bá mọ̀ pé ò fẹ́ kí ilé ẹ tú kí ex ẹ ṣayé ẹ o ti ní new family focus lé family ẹ because ẹlẹ́ran ara gbogbo wa ìfẹ́ àtẹ̀yìnwá tó bá lọ́kọ̀ déédéé lọ́kọ̀ jẹ yọ́nbì kan bí n pé èèyàn ń finá sórí òrùlé sùn. Airbnb kó wà ń bẹ̀ for some time anything tó bá pé mo fẹ́ máa so oúnjẹ fún ni ìwọ̀n kò ní cost mi ní anything but kó wá máa so inú ilé wa matrimonial home wa no I won't allow that. Because èmi náà lè gbà kí ìyàwó tèmi náà kó gbé ọkùnrin tó ń fẹ́ tẹ́lẹ̀ kó gbé wá sínú ilé ọkàn tèmi náà ní ìbalẹ̀ so nǹkan tí ìbálẹ̀ gbà èmi náà mi ò lè ṣe fún ọmọlàkejì mi. Tó bá ti gbé wọlé báyẹn o fún ìyàwó ẹ̀ peace of mind mọ́ nìyẹn oríṣiríṣi èrò ló máa rò. Irú ọkùnrin bẹ́ẹ̀ ẹ ti máa mọ̀ pé kò nífẹ̀ẹ́ ìyàwó ẹ̀ number one. Ìkejì irú ọkùnrin bẹ́ẹ̀ kò pọ́n ìyàwó ẹ̀ lé because ọkùnrin tó bá pọ́n ìyàwó ẹ̀ lé kò ní ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn because that is a sign of disrespect. Kò kàn lè gbóbìnrin kan kó máa gbéyàn bọ̀ wálé I know ó possible káwọn kankan dé hello mo lálejò ń sí o ó máa súnlé wa that is not family bó ṣe ń ṣe family kan nìyẹn. So èmi máa advice jẹ́ kí ex ẹ̀ kó lọ ṣayé ẹ̀ bó bá jẹ máa ṣe ìwọ náà focus lé family ẹ̀ kọ́ lọ́n dẹ̀ wà pẹ̀lú everybody. Dunni a kó àlejò. Ọ̀gá ẹ̀yin lẹ kó àlejò. Tí ò bá jẹ́ ká wá kí ló fẹ́ ṣẹlẹ̀ ìwọ náà ni. Èmi kẹ. Kí wàá ní jíjẹ báyìí. Jíjẹ. Kí ló ṣe. Mo rò pé pick pizza ńgbà tó ń bọ̀ lọ́nà ni. Pizza. Ọ̀rẹ́ pizza.
Duni òun sóúnjẹ ńgbà tí mò ń jáde náà. Oúnjẹ kì ó máa ń fọ́ ní gan Lanre. Gbogbo má ti ra pizza ni ètò bá wa ra pizza. Fún ta ni? Gbogbo wa. Báwo ló ṣe ń ṣe báyìí náà? Báwo ni ṣe? O ní oúnjẹ fàlejò ẹ. Àlejò ta ni? Àlejò ẹni kò ní ṣàlejò mi. Kí time tó lọ? So pizza fún ta ni gangan báyìí? Gbogbo wa nínú ilé ni ṣáà ní jẹun ni. Fún gbogbo wa. Náà. Okay. So hala. Can you imagine? Kí ni jíjẹ kọ́ ìlànà. Bí mo bá jí lówùúrọ̀ o máa yà gbáyà mi òye. Mo ṣàríyá o ẹlẹ́dàá mi mo dúpẹ́ o. Bí mo bá jí lówùúrọ̀ o I go hold my husband Mo ṣàríyá o ẹlẹ́dàá mi. Yetunde. Yeah. Èmi ti fẹ́ lọ sùn nìyẹn o. Akílélé láago mélòó? Ẹ mọ̀ pé lábúlé wa ilẹ̀ ti ṣú jet lag. Ilẹ̀ ti ṣú lọ́dọ̀ tí yín lóòótọ́ o. Bẹ́ẹ̀ni. It is well. Ìkúnlẹ̀ rẹ̀ ṣé kò sí. Mo appreciate yín ni. No, you don't have to. Kò dá ẹ má bí. Okay. Àjíláyọ̀ o. All right. Ó dàárọ̀. Ó dàárọ̀. Yes. Lẹ́tọ̀ yìí yóò ara lé o ara lé o èrò ọ̀nà ẹ̀wá wo ètò tá ń sọ ètò yìí ó kọ́ ni lọ́gbọ́n ó kọ́ ni lóye ẹ jẹ́ ká jọ gbọ́ ẹ jẹ́ ká jọ wò ó ìwọ ìyàwó gbọ́rọ̀ sọ́kọ lẹ́nu Kogberegbe lètò ètò yìí o.